ẹyin sí ọwọ́ ọ̀tún tá a sì fi ẹ̀yìn sí ọwọ́ òsì tí a wá fi ẹ̀yìn rìn lọ sí ìlú Ìṣẹ́yìn. Ẹni tí ò ní yín ni ò ní yín ni. Ẹyin rere là ń pè ní egg. Ẹ̀yìn òun ni palm kernel tá a fi ń ṣepo. Ẹ̀yìn òun ni bark. Ìṣẹ́yìn òun ni ìlú dòmídò. Ẹyin rere, ẹ̀yìn redò. A tún wá ní ẹ̀yìn míì, redò míì kí pé ká yin ni. A tún wá ní ẹ̀yìn dòdò, ìyẹn ni bark. A tún wá ní ìlú Ìṣẹ́yìn tá a mọ̀ sí town. Ọ̀pọ̀dìjà Akeem Akọni lórúkọ tèmi ń jẹ́, ọlọ́gbọ́n dorí ẹja mú àwọn òmùgọ̀ adìrùmú. Abala ọ̀jọ̀gbọ́n ìwà èdè Yorùbá, ibẹ̀ la ti ń jẹ èdè bí ẹni ń jẹ èdè tá a fi perégedé nínú èdè. Á fi re pàdé láṣẹ.